ìyàwó Emir Kwara àwọn agbésùmọ̀mí ní àwọn máa fìyàwó Emir Kwara ṣe aya ni o tí kò bá san 150 mílíọ̀nù 150 mílíọ̀nù ní tí ìyàwó Emir Kwara tó bá san 150 mílíọ̀nù wọ́n ní àwọn ìyàwó ẹ̀ tí wọ́n kó ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní àwọn máa fi ṣe aya. Ọwọ́ bà àwọn agbésùmọ̀mí ní Ìbẹ̀jú Lẹ́kì o. Ẹ̀yin tí ẹ wà ní Ìbẹ̀jú Lẹ́kì ẹ kú àlejò. À ń sọ fún wa wípé wọ́n pọ̀ sílẹ̀ Yorùbá. Ẹ máa sọ wípé ṣèbí Kánò ló ti ṣẹlẹ̀. Ìbẹ̀jú Lẹ́kì ni ò léni ní ọwọ́ bà wọ́n pẹ̀lú owó ránsọ́ọ̀mù. Pẹ̀lú owó ránsọ́ọ̀mù ní ọwọ́ wọn. Yorùbá jí má sùn. Ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣubú o ẹ̀yin àgbààgbà. Yorùbá land must not fall. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣubú. Ó dọwọ́ yín o níbi tẹ́ ẹ̀ ń bá lọ yìí. Ó dọwọ́ yín o gbogbo ẹ̀yin àgbààgbà lọ́kùnrin lóbìnrin. Gbogbo ẹ̀yin àgbààgbà gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣubú. Ṣèyí Mákindé ọ̀rọ̀ kan ẹ o. Bring back our children. Ṣèyí Mákindé Ọ̀yọ́ ń pè ọ́ gbogbo yín pátápátá. Bring back our children o ibi tẹ́ ẹ bá jọ sọ sí torí wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni. Ọ̀rọ̀ òṣèlú iye bàbá mi ẹ káàbọ̀ bàbá mi Ọládàpọ̀ Moshood mo kí yín o. Ṣé ó ń clear ẹjọ́ ṣe gbóhùn Àṣàkẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ ohùn wa ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ o torí ìgbà mi bá ta bá darapọ̀ mọ́ ètò àbí ta bá bẹ̀rẹ̀ ètò ànímọ̀ wípé àtẹ fọ́lùmù ṣó clear lọ́dọ̀ yín. Ìbẹ̀jú Lẹ́kì máa play ẹ̀ fún wa kátẹ̀ tó wọnú ètò kó lè wà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣé wàá wípé àná wọ́n mú wọn ní Ìkòròdú ṣùgbọ́n lè ní yìí báyìí Ìbẹ̀jú Lẹ́kì ni wọ́n ti mú wọn yìí o. Èní tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹfà 2026 èní ló ṣẹlẹ̀ o ní Ìbẹ̀jú Lẹ́kì tó tí a bá ń sọ wọ́n máa ní ibo ló ti ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ Yorùbá nọ́ọ̀tì ni kínní ni Òkè Ọya ni Kaduna ni eléyìí ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀. Wọ́n mú wọn báyìí pẹ̀lú egbògi olóró igbó olóńdè ìfúnpá gbogbo ẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí. Wọ́n ní àwọn náà ń dira o àwọn agbésùmọ̀mí wọ́n ní àwọn náà máa ń dira pẹ̀lú nǹkan tí wọ́n gbà ní ọwọ́ wọn yìí wọ́n ní àwọn náà máa ń dira. Ẹ̀yin ènìyàn wa eléyìí ó pakasọ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n gbà wọ́n ń kó bọ́ńlẹ̀ báyìí ni olóńdè ìfúnpá igbó lóríṣiríṣi nínú báàgì wọn. Yorùbá jí má sùn. Àwọn eléyìí wọ́n ti pọ̀ sínú ìlú wọ́n pọ̀ sínú ìlú o. Sanwó-Olú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ Bọ́lá Ahmed Tinubu Èkó leléyìí o Ìbẹ̀jú Lẹ́kì Lẹ́kì ló ti ṣẹlẹ̀ báyìí o. Ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ bàjẹ́ o bẹ́ẹ̀ ṣe ń kó wọn wọlé tẹ́ ń gbàbọ̀dẹ̀ sínú ìlú ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ṣubú o nítorí òṣèlú tẹ́ ń kó àwọn agbésùmọ̀mí wọlé ọ̀tọ̀ ní Ìkòròdú eléyìí Ìbẹ̀jú Lẹ́kì. Ìbẹ̀jú Lẹ́kì ni wọ́n ti mú wọn yìí o pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó wà lọ́wọ́ wọn. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣòro bí agbọ́n ni wọ́n mú ní Ìbẹ̀jú Lẹ́kì pẹ̀lú owó ránsọ́ọ̀mù lọ́wọ́ wọn nínú báàgì ọwọ́ ni wọ́n ti gba àwọn owó wọ̀nyí tí wọ́n ń dá sílẹ̀. So ẹ wá dúró owó tó wà lọ́wọ́ agbésùmọ̀mí ará ìlú òdèrò jẹjẹ wọ́n jẹ́ ń rìn nínú ìlú. Mo ṣètò níbí ní ìjẹta àná mo ń sọ fún wa a ní àwọn ọ̀rọ̀ tá a bá ti ń sọ níbi ẹ bá a máa dì mú. Mo ní àwọn tó ń gbé láàrin wa mo ní wọ́n dangerous gidi ju àwọn tó tẹ̀ wà nígbó tẹ̀ rí yẹn. Àwọn ilé báyìí wọ́n wọṣọ wọn gbé bọ́ lọ́wọ́ wọn rí bọ́ lọ́wọ́ wọn o. Àwọn gangan ni ó ń ṣe olùgbọ̀wọ́
àwọn ni wọ́n ń ṣe alamí, àwọn ló máa ń fi mú fílẹ̀ ń kiri láàrin ìlú tí wọ́n wá lọ pe àwọn èèyàn wọn nínú igbó. Bó ṣe wà yẹn wọ́kítọ́kì wà lọ́wọ́ wọn. iPhone 17 tó ṣẹ̀ jáde, latest iPhone, ọwọ́ wọn lẹ́ẹ̀ ti rí, ọwọ́ wọn lẹ́ẹ̀ ti rí ní Ìbẹ̀jú Lẹ́kì. Ẹ jẹ́ ká sáré gbọ́ fídíò yẹn, ó wà ń bí o, fídíò yẹn wà ń bí o. Òun rèé, èní ni wọ́n mú wọn. Ṣé rí wọn? Àwọn ọmọ kéékèèké tí wọ́n pé ọmọ 20 ọdún. Ẹ gbọ́. Ìbẹ̀jú Lẹ́kì. Àti Kólósì. Bẹ́tìrì ẹ ti gbọ́ kọ́tọ́ sọ wípé àwọn òrówó ra ẹran ọdún, àwọn bọ́ìsì tó mú wọn yẹn wọ́n ní àwọn gan àwọn ò rí owó ra ẹran ọdún. Ẹ wá dúró owó tẹ̀yìn kó sínú báàgì láàrin ìlú pẹ̀lú oríṣiríṣi kólòs igbó lóríṣiríṣi lọ́wọ́ àwọn. Ẹ wò ṣebí àwọn eléyìí náà máa ń da màálù àbí ẹ máa rí wọn dáadáa. Àwọn ọmọ kéékèèké tó ń da màálù yẹn àwọn lélẹ̀, ẹ wò wọ́n dáadáa o. Ẹ wo inú báàgì yẹn kún fún owó ni. Ṣé bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn? Ṣé rírú àwọn eléyìí Ọlọ́run ló mọ yọ́ táwọn èèyàn wa ta fẹ́ wake up, ta fẹ́ gbọ́n o. Àwọn eléyìí báyìí ẹ nílò láti sọ pé ẹ fẹ́ ṣe fídíò wọn. A ti ń tẹnumọ́ wípé tẹ́ ẹ bá ti mú wọn báyìí bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn, ó yẹ kẹ́ ẹ mú wọn mọ́lẹ̀ gidi ni, kẹ́ ẹ fi ṣòkú òru, kẹ́ ẹ mú wọn mọ́lẹ̀, because bẹ́ẹ̀ ṣe mú wọn lọ sí àgọ́ ọlọ́pàá yẹn báyìí kò sí nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde, wọ́n á ti fi wọ́n sílẹ̀ ni. Àwọn tí àwọn ológun mú gan wọ́n pè wọ́n ní prodigal son. Àwọn tí àwọn ológun mú fúnra wọn gan tó jẹ́ pé àwọn ògbóǹtarìgì wọn, àwọn ọ̀gá wọn, wọ́n padà pè wọ́n ní prodigal son ni. Ẹ wá wo àwọn eléyìí báyìí, ẹ wo owó lẹ́rí tí wọ́n dà sílẹ̀ yìí, owó ránsọ́ọ̀mù. Ṣé ní oṣù tó kọjá wọ́n wọ ẹ́stéètì, wọ́n jí àwọn èèyàn gbé níjẹ̀bú òde ní Èkó, tí a pé agbègbè yẹn jẹ́ Ògúndàrè street. Àwọn eléyìí tó ń rìn láàrin ìgboro kiri leléyìí tí wọ́n á máa wo gbogbo ilẹ̀. Àwọn eléyìí ló wá ń survey land tí wọ́n ń wọlé kiri. Gbogbo àdúgbò kò sí horo sí horo tí wọn ò mọ̀, kò sí ọ̀dẹ̀ sí ọ̀dẹ̀ tí wọn ò mọ̀, kò sí gbogbo àwọn kọ́nàkọ́nà tó wà ládùúgbò tí wọn ò mọ̀. Àwọn eléyìí ló ń ṣiṣẹ́ nínú ìlú. Ọ̀tọ̀ làwọn tó wà nínú igbó, ọ̀tọ̀ làwọn tó ń ṣe láàrin ìlú. Òun ni mo torí tẹ̀mẹ́nu wípé ètò ààbò tí wọ́n bá fẹ́ gbé kalẹ̀, ẹ má jẹ́ ká sọ wípé àwọn tó wà nínú igbó kọ́ máa bọ̀ láàrin ìlú, ó léwu. Àwọn eléyìí ṣèbí ẹ ti rí wọn, ṣèbí wọ́n wọṣọ, wọ́n wọ bàtà, wọ́n ní kẹ́ wo ẹ̀wù tí wọ́n wọ̀ gan, àwọn gan ò rí wọ̀. Àwọn ọmọ ìlú gan wọn ò rí owó ra ẹran àgbò kọ́ fi ṣọdún. Ẹ wo adúrú owó tó wà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí. Àwọn owó tí wọ́n ń gbà náà, ẹ wo bí wọ́n ṣe ń ṣe, wọ́n máa ń fọn ká ni, wọ́n máa fi owó wọ̀nyẹn ṣe yẹ̀yẹ́ ni.
owó tí ará ìlú ń jìyà kí wọ́n tó rí, owó tí àwọn èèyàn wá ta ilé, wọ́n ta ọ̀nà, wọ́n ta ọkọ̀, wọ́n ti lọ yá owó kí wọ́n tó lè gba èèyàn wọn sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ẹ wá wo Emir Kwara, yẹn ni Emir Yashikira níjọba Barute, tí wọ́n lọ ṣe ìkọlù sí ààfin ẹ̀ tó ti ju bí ọjọ́ 6 báyìí. Òun ni wọ́n padà fi ròyìn síta lẹ́ni ọjọ́ kìíní oṣù kẹfà wípé tí Emir yẹn ò bá ti san 150 mílíọ̀nù wípé àwọn ìyàwó ẹ̀ tí àwọn kó àwọn máa fi wọ́n ṣe aya. Ìyàwó Emir wọ́n á fi ṣe aya tí kò bá mú 150 mílíọ̀nù wá. Ṣé ẹ rí bẹ́yẹn? Tó bá dẹ̀ gba owó wọ̀nyẹn, àìmọye fídíò wọn tá à ń rí tí wọ́n á mú tí wọ́n á máa fọn ká báyìí tí wọ́n ṣe ń ṣòwò ní owó wọ̀nyẹn bọ́ wọ́n wá lé sílẹ̀ owó tí ará ìlú jìyà kí wọ́n tó rí. Ìdí tí a fi ń sọ àní ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ṣubú. Yorùbá land must not fall. Ẹ̀yin lọ́balọ́ba, Emir ni wọ́n ti kó ìyàwó ẹ̀ yẹn. Emir ilé ẹ̀, ọgbà ẹ̀, ó ní fẹ́ǹsì o, ó ní oríṣiríṣi ọkọ̀ síbẹ̀. Wọ́n dáná sun ní ọ̀sẹ̀ tó kọjá. Lẹ́yìn ìgbà tí wọ́n kó àwọn ìyàwó ẹ̀ lọ ni wọ́n ní kó tí wá san 150 mílíọ̀nù yìí wípé tó o bá san 150 mílíọ̀nù àwọn máa fẹ́ àwọn ìyàwó ẹ̀ yẹn, àwọn boko wọn náà wọ́n á fi wọ́n ṣe aya. Àwọn tí wọ́n kó ní Kayama ní ọjọ́ 3 oṣù kejì 2026 yìí bákan náà ni wọ́n fi ròyìn ẹ̀ síta lẹ́ni o. Àwọn boko wọ́n kéde ẹ o, wọ́n ní àwọn fẹ́ ṣe ayẹyẹ ìparí ẹ̀kọ́ graduation fún àwọn obìnrin tí wọ́n pa ọkọ wọn ní Kayama, tí wọ́n kó àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn 176. Wọ́n ní wọ́n ti parí ẹ̀kọ́ wọn alukuran. Wọ́n ní àwọn ti ké wọ́n náà ti kéwú. Wọ́n ní àwọn ti kọ́ wọn ní ìlànà ẹ̀sìn eléyìí tí àwọn ọkọ wọn kọ̀ tí wọ́n ò gbà, tí wọ́n torí dúnbú àwọn ọkọ. Ṣé ẹ rántí ní Kayama tí wọ́n pa over 200 tí wọ́n dáná sun gbogbo ìlú yẹn ní Kayama? Àwọn obìnrin ìyàwó àwọn tí wọ́n payà àtàwọn ọmọ wọn báyìí ni wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe alukurani graduation fún, wípé àjèjì ẹ̀sìn extreme doctrine táwọn mú wá nígbà yẹn táwọn kò gbà o, àwọn ti kọ́ ọmọ wọn, àwọn ti kọ́ ìyàwó wọn, wọ́n fẹ́ ṣe graduation báyìí. Ṣé bí à ń sọ wípé wọ́n fẹ́ islamize inú ìlú, àwọn kan ní kò lè ṣẹlẹ̀. So àwọn tí wọ́n ń kó yìí báyìí 176 tí wọ́n kó wọn sínú igbó how many months ago báyìí? Oṣù 4 lélẹ̀ tó ti lù ń bẹ̀. Oṣù 4 yẹn nínú igbó ni wọ́n sọ wípé àwọn ti kọ́ wọn ní ẹ̀sìn àwọn, wọ́n fẹ́ graduate báyìí, àwọn dẹ̀ fẹ́ ṣe ayẹyẹ graduation ìparí ẹ̀kọ́ wípé ẹ̀kọ́ yẹn o wọ́n ti yege, wọ́n ti mọ̀ o, àwọn fẹ́ wá ṣe graduation fún wọn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè nínú Nàìjíríà yẹn náà. A ní àwọn eléyìí inúgbó tí wọ́n wà yẹn sẹ́ oríṣiríṣi ni wọ́n ń dánwò bẹ́ẹ̀, bí wọ́n ṣe ń wakùsà ni wọ́n ń ṣe oríṣiríṣi, ni wọ́n kó àdúrú 176 ènìyàn, obìnrin àti arábìnrin kan ìbejì ló gbé sọ́wọ́. Ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn rí, ìbejì ni arábìnrin yẹn gbé sọ́wọ́, ọkùnrin. Gbogbo wọn báyìí ni wọ́n ti kọ́ ní ẹ̀sìn wọn, gbogbo wọn báyìí ni wọ́n fọ́ọ̀sì ẹ̀sìn yẹn lé wọn lórí, ni wọ́n ní àwọn fẹ́ ṣe graduation fún wọn. A ní ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ṣubú. Yorùbá land must not fall. Ó dọwọ́ yín o. Kò bàjẹ́ láyé Olúgbọ́ o. Ṣé rántí wọ́n ti ń kọ́ wọn? Màá fún wa ní fọ́nrán ibi tí wọ́n ṣe nígbà tí wọ́n ń kọ́ wọn ní ìlànà ẹ̀sìn títí wọn, eléyìí tí àwọn ọkọ wọn kọ̀ tí wọn ò gbà. Fídíò yẹn lélẹ̀. Ṣé rántí àwọn obìnrin àtàwọn ọmọ wọ̀nyí? mu ne jama'a da mutanen Goro da mutanen Kokoso suka shiga cikin hannunmu. Na karkashin Allah subhanahu wataala mu karkar da su musulunci, muna fata su fara gane wannan addinin musulunci sosai, da kuma alhamdulillah da roƙo da suna yi, suna muna sai shugabannin su ji da gare su
abu da shafi rukunin musulunci a riga ga musu suna wani rukunin su guda nawa ne alhamdulillah rukunin imani guda nawa ne alhamdulillah shurutu la ilaha illallah guda nawa ne alhamdulillah abun da yake warware musulunci guda nawa ne alhamdulillah ba sai sun muku gane ba an sanar da su sun fara ganewa abubuwa sun gane za ku ji daga bakin su haka an ba su wannan kishin dama da ya kamata su yi magana da su daga su ina fata kowa ya fahimta assalamu alaikum warahmatullahi wabarakatuh hey Elédùmarè ṣàánú ní ìgbà yẹn ni wọ́n ní àwọn ọmọ kéékèèké síbẹ̀ ṣé wá rí àtàwọn ọmọ wọn báyìí wọ́n wá ní wọ́n fẹ́ ṣe graduation fún wọn àwọn fẹ́ ṣe graduation wọ́n fẹ́ ṣe ayẹyẹ ìparí ẹ̀kọ́ o wípé ìlànà ẹ̀sìn táwọn mú wá fún wọn o wọ́n ti mọ̀ ọ́ lọ́dẹ̀ rí tí wọ́n kà fún wọn yẹn wípé wọ́n ti kọ́ ẹ̀kọ́ yege o lábẹ́ àwọn a ní wọ́n fẹ́ gba ìlú ṣé wọn ò ti gba ibẹ̀ yẹn báyìí ẹjọ́ ẹ̀yin ènìyàn wa ṣé wọn ò ti gba káyámá àwọn èèyàn tí wọ́n kó níbẹ̀ ni wọ́n ti kó gbogbo ẹ̀kọ́ wọn sí lórí mo ṣe fọ́nrán yẹn nígbà yẹn wípé wọ́n ní àwọn ò fẹ́ education àwọn ò fẹ́ ṣífù local ṣífù government official wọ́n ní kò sí nínú ìlànà tàwọn àwọn ò fẹ́ tí ò yẹn nígbà tí mo ṣe máa play ẹ̀ fún wa kẹ́ ẹ fi lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀yin ènìyàn wa a ò fẹ́ rí ọba tàbí ìjòyè ṣe rántí fídíò yìí fún ìjọba láàrin ìlú wọn kí wọ́n bá ará ìlú sọ̀rọ̀. àwọn Boko Haram wọ́n ti fi òfin àti ìlànà tuntun sílẹ̀ o fún ará ìlú o tí wọ́n sì ti rán aṣojú wọn lọ bá ará ìlú ṣe ìpàdé. fọ́tò yẹn ni wọ́n ti rán àwọn aṣojú wọn nínú ẹ̀sìn wọn ṣéèkì àfáà adarí ẹ̀sìn wọ́n ti rán lọ bá àwọn ará ìlú. àwọn Boko Haram wọ́n ní àwọn ò fẹ́ rí ọba ìjòyè gómìnà alága ìjọba ìbílẹ̀ government official kankan kó pàṣẹ tàbí kó darí ará ìlú. àwọn Boko Haram wọ́n ti fi òfin tuntun sílẹ̀ o ṣé òfin tuntun ṣàríà ní ká pe léyìí ni òfin tuntun ṣàríà ó dojú ẹ̀ báyìí ní agbègbè kan ní Plateau ni o àwọn kìrìsìtẹ́nì ló wà ní agbègbè yẹn níbi tí kìrìsìtẹ́nì wà wọ́n rán aṣojú wọn lọ síbẹ̀ wípé nǹkan táwọn fẹ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe torí pé àwọn rí wípé àwọn ti kó ìbẹ̀rù sí ọkàn àwọn ará ìlú àwọn fẹ́ yẹ kí wọ́n bẹ̀rù ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gba òfin ẹ̀sìn àti eléyìí tí àwọn mú wá fún wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé òfin àti ìlànà wípé tó bá wá kọ̀ tó tẹ̀lé òfin táwọn bá là kalẹ̀ ẹni náà máa fi ikú ṣèfàjẹ ni ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gba ẹ̀sìn àwọn táwọn mú wá àwọn kan dẹ̀ ti ṣàhádà báyìí àwọn kan ti ṣàhádà ìyẹn tí wọ́n ti gbé àwọn kan ti tẹ̀lé ohun tí wọ́n mú wá fún wọn ẹyẹ mi ọwa ṣe rí àwòrán yàrá arákùnrin tẹ̀ ń wò yìí òun ni aṣojú àwọn Boko Haram ṣe ni kó ti pàwọ̀dà ó ti wọṣọ míì láti lọ preach fún àwọn ará ìlú wọ́n ní àwọn ò fẹ́ rí ọba tàbí ìjòyè tàbí aṣojú òṣèlú wọ́n ní rẹ́ẹ̀pù wọ́n ní gómìnà ṣíàmánù tàbí pírẹsidẹ́ǹtì tàbí aṣojú gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíṣíà kó bá ará ìlú sọ̀rọ̀ wọn wípé gbogbo kan tí àwọn bá ti là kalẹ̀ ni ará ìlú gbọdọ̀ máa tẹ̀lé àti wípé tí ará ìlú bá nílò nǹkan wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ni wọ́n fẹ́ parí ìjà ni wọ́n fẹ́ ṣe nǹkan kan ni àwọn nìkan máa wá bá lára àwọn òfin tí wọ́n là kalẹ̀ wọn ò gbọdọ̀ mú bọ́ọ̀lù wọn ò gbọdọ̀ mú eré kankan no education wọn ò gbọdọ̀ ṣàgbèrè wọn ò gbọdọ̀ fẹ́ yàwó níyàwó wọn ò gbọdọ̀ mú irun ẹ kó sọ pé òun tíntìn ẹ àbí o ṣe dreadlock àwọn kan ṣe dreadlock yìí o gbọ́dọ̀ sọ wípé ẹ pé méjì ẹjọ́ ń rìn àbí ẹjọ́ ń sọ̀rọ̀ ẹyẹ ènìyàn wá gbogbo ẹlẹ́rìí yẹn à ń kà sí etí ìgbọ̀ wa ògbọ́n yẹn list ẹjọ́ ni wọ́n ṣe là kalẹ̀ àwọn Boko Haram wọ́n ti la òfin tuntun kalẹ̀ fún ará ìlú tí o lè gbọ́dọ̀ tẹ̀lé ìwọ tó o bá tẹ̀lé wọn ni náà fi ikú ṣe ìfàjẹ bákan náà ni ọ̀gá ọlọ́pàá wọ gàù nígbè. ṣé bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo ṣe fídíò yìí mo lérò wípé ó ti lọ bí ọ̀sẹ̀ 11 sẹ́yìn báyìí òun ni
orí Facebook ló tẹ̀ gbé wá fún mi lẹ́yìn mi tẹ̀ wá wulẹ̀ wá ní ìgbà tí wọ́n ṣe òfin yẹn síta ẹ wá wo ìgbà tí wọ́n ṣe òfin yẹn síta kẹ́ wá wo nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìgbà tá a rí tí kinní yẹn ń jà rìnrìn lórí ayélujára tí wọ́n ń pín kiri mi mọ̀ bóyá púpọ̀ àwọn èèyàn wá rí tí wọ́n ń pín kiri tá a fi ṣe ètò òun la fi sọ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn àwọn mú wọ́n ń ṣe é ṣùgbọ́n àwa ni a ní ìgbésẹ̀ àwọn adarí wa wọn ò ráyè wọ́n bízì wọ́n ń ṣe patí ṣùgbọ́n àwọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ ni wọ́n ń ṣe iṣẹ́ lé lórí ní ìṣísẹ̀ntẹ̀lé nípele ìgbà tí àtẹ̀jáde tó jáde ńgbà yẹn mo ṣètò lé lórí ọ̀rọ̀ tí wọ́n sọ níbí ǹjẹ́ wọ́n ń ṣe lọ báyìí ǹjẹ́ wọ́n ń ṣe lọ wọ́n kó àwọn obìnrin olóbìnrin wọ́n kó wọn tira tọmọtọmọ wọ́n sọ wọ́n dọmọ wọn wọ́n sọ wọ́n dìyàwó wọn ṣùgbọ́n àwọn fi òfin lélẹ̀ ńgbà yẹn wípé ò gbọ́dọ̀ fẹ́ ọkọ ìyàwó níyàwó Emir tí wọ́n lọ kó níyàwó báyìí kì í ṣe méjì o àmọye tí ìyàwó Emir jẹ́ wọ́n ní pé àwọn ìyàwó Emir ni wọ́n kọ sí ní ìròyìn àmọ́ bóyá méjì bóyá mẹ́ta bóyá mẹ́rin wípé tí Emir Kwara ní Yashikiri níjọba ìbílẹ̀ Barute wípé tí ò bá ti san 150 million àwọn ò ní fi àwọn obìnrin wọ̀nyẹn sílẹ̀ àwọn á fẹ́ wọn ẹ wá sọ fún wa àwọn 176 tí wọ́n ní wọ́n fẹ́ ṣe graduation yìí tí wọ́n ti pa wọ́n lọ́kọ 4 months ago ni wọ́n ti wà ń bẹ̀ tó bá máa di on the 3rd báyìí á pé oṣù 4 gẹ́rẹ́gẹ́ tí àwọn ọmọ kéékèèké ti wà ń bẹ̀ òun látorí ń pariwo wípé tí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o kò gbọdọ̀ rí bíi ti Ṣíbọ́ọ̀kì o ti Káyámá ló ti ń lo oṣù 4 lọ yìí tí wọ́n fẹ́ ṣe graduation àlùkùránì fún wọn bàbá wa ẹ káàbọ̀ sórí ètò wa. Sister ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Yes sir. Ṣe rí ẹni wọ́n rí kábíyèsí yẹn wọ́n fẹ́ fẹ́ ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, mo ti sọ tẹ́lẹ̀ before I'm saying it again. Ṣé láwọn kábíyèsí wa ní 2021 tí Ọlọ́run fi kíní ẹ̀wọ̀n mi jọ tí mo ṣe bí mi ló mo dẹ̀ rí. Nígbà tí àwọn DSS lọ sílé SSS or whatever they are tó lọ sílé Chief Ìgbòho. Chief Sunday Ìgbòho Adéyẹmọ, mo ní wow, that was the day táwọn kábíyèsí wọ wàhálà ní ilẹ̀ Yorùbá because ọmọ ajé ẹlòmíì gbénu wọn. Mo rí àwọn màálù tọ́da màálù sí ààfin táwọn kábíyèsí sá pẹ̀lú pyjamas pẹ̀lú níkà bọ́gà. Àwọn youth tó yẹ kó máa help àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí yọ ẹgbà tí wọ́n pé you cause it bàtà nìkẹ́ dìde kájọ sowọ́pọ̀ kájọ ja ìjà yìí ẹ̀yin lẹ̀ jẹ́ ká rí ìjà yẹn jà. So báwọn Fúlàní ṣe ń nà wọ́n làwọn youth náà tẹ̀lé wọn lọ́ọ́ yẹgbà tí wọ́n tí everybody run in different direction. So bọ́ ṣe ń ba lọ yẹn tí wọ́n bá dìde báyìí ṣẹ́rí state adéyè kẹ́mìtì bàjẹ́ ló dájú káwa tó ṣe kẹ́mìtì wà lọ tó ṣe because everybody ṣe ti ṣe orí burúkú lára Nàìjíríà. Okay, so kẹ́mìtì máa kó orí burúkú ẹ̀ lọ is the best thing right now. We still have some little window open to fix this mess. Everybody kó orí burúkú lọ everybody gba ọ̀nà ibi tó bá máa gbà lọ. ṣẹ́rí tí 2027 yẹn tọ́nà fẹ́ ṣe election or whatever yẹn ibi tí gbogbo ẹ ti máa mess up nìyẹn. Tẹ̀gbọ́n bá fi lè rí ìjà yìí jà everybody máa kó tiẹ̀ lọ. Àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ nínú wọn nípa wọn máa fi wọn gbẹ́ kànga wọ́n fi wọn wá lọ gbálù wọn láti máa gbẹ́ kànga láti máa ṣe iṣẹ́ oko láti máa gúnyán fún wọn láti máa lọ́ṣọ fún wọn nítorí wọn táwọn pípẹ́ máa reduce wọn tó nìyẹn. Because níjà Yorùbá ṣe é jà báyìí a lè rí jà mọ́ ẹgbàá mi ti sọ fún everybody máa kó rẹ̀ lọ is the best solution right now. Má jẹ́ ká jà ẹ jẹ́ ká lọ ní sùúrù ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn tó fẹ́ gbà all of that is nonsense.
say it again. When America removed its troops from Afghanistan against 2021, 2022, Biden said we cannot continue to waste the lives of Americans' daughters and sons, over a fight that the Afghans are not ready to fight themselves. And that looks like Nigeria. We are not ready yet. Okay, there is help, but we don't want the help. We say, what for Agba Lewa? I mean, what for Agba gold? What for Agba? What for Agba? Tani Agba Epo? Two Bashi Nigerians. Tani Agba gold there. Tani Agba gold there. What? If not us? At this point, nobody should let them pick him. Well, too bad. I've told all my friends over there, if you let them pick you up, I don't have no dollar to send to anybody. Àwọn bàbá Adébóyè máa fàdúrà ràn yín lọ́wọ́ àtàwọn Olúkọ̀yà kọ̀ọ̀kan. Àsìkò tó yẹ kólúkálukú dìde la wà ní. Ìbẹ́jú Lẹ́kì ni mo sọ fún pé wọ́n ti múyàn léèní kì í ṣe old video èní ni wọ́n mú. Wọ́n mú àwọn Fúlàní àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 16 years 17 years pẹ̀lú owó nínú báàgì wọn. Owó ransom wọ́n dẹ̀ ń gbèrín kiri inú ìlú ẹ̀rù ọgbà wọ́n dẹ̀ rìn freely. Jerry, the reason these pastors and the Jews, prophets, whatever they say they are, the reason they are not talking now is because they see people in the church. A time is coming in Nigeria, I'm telling you, every Sunday you won't see anybody outside. Once you're about you won't see nobody. All those cathedrals, all those edifices that they built, you won't see nobody there. Nobody wants to go and die. Kí àwọn èèyàn wá ní. Àjí very early in the morning pé mo fẹ́ lọ kásùbà kò ní sí ẹ mọ́. Everybody máa gbélé ẹ̀. Everybody máa gbélé ẹ̀. Cherry, Yoruba land is the easiest to capture. I keep saying it. Because the power is there to free the land. But, the vision is not, it will not let it work. They won't let it work. I forgot the other day. Tony ìlú ẹkùn nígbà kò àfọwọ́sí okay. Tẹ́bá rí ìrù ajá gan ẹ máa bẹ̀ kó wá help me with this thing. Wọ́n máa gba ìlú yìí, I'm telling you the truth. I'm telling you the truth. Tó bá ní ilẹ̀ àbí ilé tó fẹ́ tà sí, this is the best time to sell it. Because tó bá dé sẹ́yìn kan kò ní sẹ́yìn tó máa rà mọ́. I'm telling you the truth. Ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ṣubú bàbá mi kí gbogbo wọn dìde ló dáa jù. Kò sí nǹkan tó ń jẹ́ ilẹ̀ Yorùbá àdúrà kan eléyìí a máa dìde sí ni ọ̀rọ̀ àdúrà kan eléyìí. Ọ̀rọ̀ àríran and prophesy this kò ní work. Àríran yẹn ṣẹ́rí àwọn tó bá jẹ́ ìkà nílẹ̀ Yorùbá kọ́ the time tó lè dìde nìyí kọ́ dìde. Àwọn babaláwo kọ́ dìde, àwọn àfáà kọ́ dìde, àwọn pásítọ̀ prophet tọ́lá ní àṣẹ lẹ́nu káwọn sọ̀rọ̀ kí ìgbẹ́ni ẹgbẹ́ lójú ẹsẹ̀. This is the time everybody conquest everybody kójọ kẹ́kẹ́ ìlú kẹfúrì ara yín àjẹ́ èmèrè oṣó ìkà gbogbo ẹ̀ ẹ jẹ́ ká dìde. If you don't wake up and do this thing it is well. But àwọn kábíyèsí yẹn it will reduce them to mèrúwá nítorí máa fi wọ́n ṣe àbíkọ́ máa bá wọn gbẹ́ kànga. Nítorí máa fi wọ́n ṣe nìyẹn. It's not them that they don't want to kill them now. They want to reduce them. Ọlọ́run ajẹ́ gbogbo wọn dìde. Àsìkò tí everybody gbọ́dọ̀ dìde lélẹ̀. And my advice again, people should stop going to night vigil. Everybody lọ yára and brain. Ọgbà tó ń lọ sórí òkè kọ́ wà careful. Mountains, orí òkè tó ń pariwo yẹn, you have to when you come down from the city, from the main road, you will take taxi, you will take a bus, you drive like 6 miles inside the bush, inside the forest. I've been there several times. I go there too, but I don't think it's safe for anybody now. Gbogbo orí òkè yẹn, àwọn èèyàn kọjá ara wọn brain. Tó bá máa pa 500 people lórí òkè, kò sẹ́ni tó máa mọ̀ nígboro. That is the truth. I go there all the time when I was there.
So people should wake up now. Anybody can get up now. Anybody can call in and call me names. I don't care. But I will keep saying it. Bàbá mi Ọládòkun ẹ ṣeun wọn ní òdodo ọ̀rọ̀ ni bàbá ìsọ̀ọ́dà lórí TikTok ẹ káàbọ̀ sórí ètò wa. I keep saying it. I give others chance to speak. But bàṣẹ balọ yìí kò sẹ́ tó balọ báyìí tó win. Okay? Àwọn people of Afghanistan, they even tried. They didn't handle it the way we are handling it now. You know? But we have some Kanda amongst them also. And that was why Biden said, you know what, it's not worth wasting innocent lives for these people that are not ready to fight their own battle. It's not worth it. You know, that's going to be the end of Nigeria too. Papa, hey. Òun torí wà bí láti lè máa mú gbogbo àwọn torí púpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọn ò rí irú eléyìí tó fi mú wọn ní Lẹ́kí lẹ́ni tá a bá gbé jáde báwọn náà ṣe fẹ́ rí. Mo tó sọ pé àwọn tó wà láàrin ìlú tẹ́jọ́ ń gbé tẹ́jọ́ ń rìn yẹn àwọn gọgọgọ fúnra wọn ní ìkà tó wà nù wọn ó ju tàwọn tó wà nù gbó lọ. Tẹ́ ń pè ní málà tẹ́ ni ó ń ta gúgúrú ó ń tẹ̀pà ó ń tomi ìṣọwọ́ ó ń ta kinní kan gbogbo wọn pátá àjẹ́ńdà kan ni wọ́n jọ ní. Okay, wọ́n mú yàn ní Lẹ́kí ẹsẹ̀ pé wọ́n mú yàn ní Lẹ́kí àwọn tó wà ní Ọ̀dùmọ̀tà they don't know anything àwọn tó wà ní. Ẹlòmíì gba ọmọ sọ pé kì í ṣe lẹ́kọ̀ọ́ yẹn ọmọ ọ̀nà déètì tí wà ń bẹ̀ wọ́n ní ní ọjọ́ kìíní ní oṣù kẹfà àbí kì í ṣe ní ọjọ́ kìíní ní oṣù kẹfà ni. Àní tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní Ṣómólú àwọn ará Bàrígà they don't know. But Dápẹ́ Davido ló. Àti Wizkid ló ṣẹ̀ṣẹ̀ ra Rolls Royce. Wọ́n máa mọ̀ yẹn. Wọ́n mọ̀ yẹn. Òjò ìṣèyí nǹkan òjò àbí wọ́n ti sáré ló ń bá another woman jà I don't really know them honestly. Ìyáwó Òjó àti Lizzy wọ́n máa mọ̀ yẹn. Wọ́n mọ̀. Ìgbótọ́ ti rí wọn nìyẹn wọ́n máa rí dátà wò yẹn gan wọ́n á rí dátà wò ṣùgbọ́n ilé tó máa save wọn ò ní rí dátà wò tí wọ́n á fi wọ information kí ló ń lọ lágbègbè wọn ò ní rí yẹn wò ṣùgbọ́n gbogbo èébú tí Lizzy àti Ìyábọ̀ jọ ń kò láàrin ara wọn tẹ́ bá ní kó wá sọ story ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wá sọ fún yín. Wọ́n máa mọ̀. Àwọn jíò tó ní káwọn yẹn máa wá ṣe night vigil gbogbo wọn ló ní babaláwo tó ń tọ́jú wọn. Wọ́n ní káwọn lọ máa káyọ̀ wá ṣe night vigil wọ́n ní egbé lápò wọ́n ní gbogbo kò sí nǹkan tí wọ́n ní lápò ayẹ káwà lápò wọn. Àwọn innocent people wọ́n náà lọ ṣe anointing afẹ́ ṣe anointing Holy Ghost night. Àwọn èèyàn ní láti yára wọn brain o honestly. Ó dáa bá mi ká ṣe lọ. Ṣé bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn ìmọ̀ràn àgbà kólúkálukú wọn ní kólúkálukú yára ẹ̀ ní bírèèni o ẹ má lọ ṣe ìṣọ́ òru nínú agijù lórí òkè ó léwu báyìí o 2 weeks ago àwọn tí wọ́n kó wọn tí fi wọ́n sílẹ̀ o ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara tó kó èèyàn 15 tó kó lórí òkè wọn tí fi wọ́n lẹ̀ o àwọn tó kó ní Èkìtì wọn tí fi wọ́n lẹ̀ o tó pa pásítọ̀ kódà à ń sọ báyìí o wípé àsìkò tá a gbọ́dọ̀ gbára wa láwà yìí àwọn eléyà àjẹ́ńdà wọn ní láti gba ìlú ni wọ́n fẹ́ gbà ilẹ̀ náà wá ilẹ̀ náà fẹ́ gbà wọ́n dẹ̀ fẹ́ islamize inú ìlú yẹn wọ́n fẹ́ islamize inú nígbà tí wọ́n kó àwọn èèyàn 176 tí wọ́n dẹ̀ ti kọ́ wọn ní Quran báyìí wọ́n ti kọ́ gbogbo wọn pátá wọn náà fẹ́ ṣe graduation fún wọn wọ́n ti fi ìròyìn yẹn síta wọ́n ti gbójú gbáyà àyà tí kò wọ́n ti fi news wọ́n ti kéde ẹ̀ wípé àwọn fẹ́ ṣe graduation fún àwọn tó ti mọ ẹ̀kọ́ táwọn kọ́ wọn ó ti lọ fà. àná fẹ́ máa lo àwọn kábíyèsí yẹn wọ́n máa lò wọ́n láti lagi láti pọnmi láti gbẹ́kànga láti lọ́ta fáwọn ìyàwó fáwọn láti ṣebẹ̀ tí wọ́n dẹ̀ gbọ́dọ̀ má ṣe I'm telling the truth. Gbogbo à ń ṣe ọjọba ẹnìkan ọdẹdẹ nìkan ládé yẹn kò tẹ since 2001 21 tí mo ti rí ní òdi move mi mọ̀ pé it's all rubbish. Gbogbo wọn sá everybody sá ni Olúwo gan tó lọ gbé wọn wá òun náà máa sá gbẹ̀yìn ni because àwọn Fúlàní ò ṣe wọn mú kékeré bẹ́ẹ̀
lè jẹ́ òun lọ́ máa mú láti. Àwọn Fúlàní wọn ò mú kékeré ṣùgbọ́n àwọn adarí wa ń kọ́ kí ni wọ́n ń ṣe. Àwọn eléyìí ò wá ṣeré rárá. Wọn ò wá ṣeré. Wọn ò mú léléré bàbá mi. Wọ́n wà full ready lóríṣiríṣi àwọn nǹkan ìjà tó kó sọ́wọ́. Wọ́n wá ń sọ wípé 2027 election Yorùbá jí masquerade. Ṣé rí ayégúnlẹ̀ tó lọ ní Kaba ní Kogi yẹn ó lè jẹ́ wọ́n fi sọ̀rọ̀ fún wa pé àwọn máa lọ sí Ajégúnlẹ̀ very soon ó lè jẹ́ that may be the message word I'm not even know. Ayégúnlẹ̀ tó lọ ní Kaba tó ti pààyàn lọ́yẹ̀ mọ́jú bẹ́ẹ̀ni ó jẹ́. Bẹ́ẹ̀ni ní Kababunu. Yes. Wọ́n pa ẹnìkan wọ́n lè kó àwọn 30 ni wọ́n kó lọ. So àwọn tó wà lájégúnlẹ̀ sí kọ́ máa sùn ó lè happen at any time níbẹ̀ lẹ́kọ̀ọ́ so kọ́ máa sùn. Àwọn 30 ni wọ́n kó lọ ní Kaba. Bẹ́ẹ̀ni. Ẹ tó bá lè lé Ajégúnlẹ̀ táìmù tó lè rí ta nìyí tí gbogbo ẹ̀ bá ti bẹ̀rẹ̀ wọ́n fi kò sẹ́ni tó fẹ́ ra. Bàbá mi wọ́n bá yín wé wọ́n nígbà tẹ́ bá ní kí wọ́n ta ilé bo ní kí wọ́n wá lọ bo ní kí wọ́n gbà lọ. Ibo ni wọ́n máa lọ tí táwọn tó bá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ mi láwọn èèyàn lọ àní àwọn èèyàn ṣì bá sákò lẹ́kọ̀ọ́ wọ́n á sá lọ sí Kano gbọ́ tí mo sọ ni people will run away from Lagos to Kano. Àwọn tàbújẹ́ they will go to Zamfara because at some point they will start attacking people in Kano. They will concentrate it in the south. They want to drive people away from south and wherever they want to go. If you want to go to Kaduna to go and be a visitor, they fine. But they will share it. People will run from Lagos. They will run to Kano. That's what I'm saying. Bàbá mi nǹkan tèmi torí ń sọ pé ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ṣubú nìyẹn wípé kó tó dìgbà yẹn kàní kó kálukú dìde. So ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ṣubú ẹnu la fi sọ yẹn. Action must come up with our words. Ṣé Afghanistan ò ṣubú ni? And look at Afghanistan, when they captured Afghanistan, they told the women, families, if you have children, 15 years, a girl, you have a girl 15 years at home, then come and register them. Our fighters they need women. If you have them in school, go and withdraw them. At some point, they drop it to 12. One woman was crying, I have 7 daughters. They are all the same, well, too bad. See that you run away, and they are not letting people run away from the country. Anybody that want to run away, they stop them. Yes. Ìdí tí a ti fi ń pariwo ọ̀rọ̀ yìí kó tó dibi tó délé níyì nìyẹn o. Bàbá mi wọ́n ní Kano saver, wọ́n ní ṣé Kano save ni. No, I'm not talking about Kano being safer. I said at some point they will stop throwing. They will stop killing in the north. They will concentrate it in the south to drive people out of every south there. That is what I'm saying. People will run. They will run to Kano. I'm telling you, in Kano you won't hear anything anymore because they will move. They will transfer the fight and the violence to the south. The best time to stop it is now. But as you will see, side Kwara lọ́sìn wà side Kogi ẹ̀ lọ́wà wọn ti hàn sí mi bẹ̀rẹ̀ side Ògbómọ̀ṣọ́ ẹ̀ lọ́wà àwọn Ògbómọ̀ṣọ́ náà máa ní side Olúwọlé lọ́wà wọn ti dé Alárọ̀mí ok àwọn Tọ̀yọ́ náà máa ní wọn ti dé Fìdítì Àfìjíò lọ́sìn wà ok by the time they settle down in the south people will flee wherever you can go people will flee. Wọ́n sá kábàkábà. Kí ara ìlú ti dé báyìí o, the earlier is better o. That is the strategy in war. If you want to defeat people hands down, you move all the machinery away from the conquered territory, you throw it to the new, targeted areas. So you drive them out. Yes. People will go to Kano. I'm telling you, out of Abuja, Abilala Bosini Okonibe, what they are still coming back there. So, I wish. Sell your house and land, and I provide you invitation letter. To where? But if I provide the invitation letter, though, say Hong Kong, Guinea, be Korea. Nobody
is providing anybody invitation letter, but the kind of call a Rita, advice me to call a Rita. Good Christ. Bàbá mi ẹni kan rí tàwọn bá tàkì náà ẹ fowó ẹ ṣe gbóná fẹ́ kówó sí. Àní kó má tí ìṣẹ̀lẹ̀ ló dáa jù kó má tí ìṣẹ̀lẹ̀ ló dáa jù. But kò tí mà tí ò fẹ́ ṣẹlẹ̀ now the way we are handling it afẹ́ kó ṣẹlẹ̀ that's what I'm saying. Wọ́n lè ní arọ ogun àwùjọ́lẹ̀ kì í parọ́. Arọ tó bá gbọ́n ni o. Ṣèbí pastor what is his name? Pastor Adefarasi. What is his name again? What is his name? Pastor Adefarasi. I can't remember the first name anymore. He said it in 2021 or 22. Only people should have their planting ready. Àwọn èèyàn pè ní wèrè, wọ́n kò sórúkọ tí wọ́n pè, wọ́n lọ ló ń ṣì ní. Ó fẹ́ break Nigeria. Torí pé I'm not there now. Àná ẹlòmíì ò ní rí ẹlòmíì àfẹ́ ta ilẹ̀ kò ní rí ta. Ṣèbí in Borno people want to sell their land. At some point they said buy 2 and get the 3rd one for free. Nobody want to buy. Ó dáa, bá mi ṣeun. Ẹ ká fẹ́ lòmí. Báṣẹ́ bá lọ yóò kò sí future ẹ jẹ́ ká lòmí sọ̀rọ̀. Ẹ ṣe gan-an. Wọ́n lè bú mi o, I don't care. No, a ti máa ń béèrè mo ṣe béèrè lánàá wípé is there any hope nínú orílẹ̀-èdè tá a jọ wà yìí? Ìjẹ́ ìrètí kan wà fẹ́ ní bọ́dì? Kò sí ìrètí kankan. Because pẹ̀lú situation tó wà nílẹ̀ iṣẹ́ ìrètí ṣì wà ṣẹ́. Ju pé kí wọ́n pín sẹ́ẹ̀ kórúkálukú lọ lọ́tọ̀.